Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín bọ́jọ́ tí ń dalẹ̀. Èmi akọ́ṣẹ́mọṣẹ́ apòògùn yín Bọ́láwọn Fábíyì tí à ń pè ní GB láti àjọ MOPCARE fún àwọn àgbà náà ni ó ń kàn sí yín. Lónìí àwọn máa tẹ̀síwájú lórí àwọn ìṣe wa tí ó lè ṣokùnfà kí àgbàlagbà tètè gbó láìpẹ́ ọjọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní ìyẹ́ ẹyẹ kì í wọ ẹyẹ lọ́rùn, òótọ́ ni. Tí ó bá wọ̀ lọ́rùn kì í ṣe ìyẹ́ mọ́ o, nǹkan míì nìyẹn. Ọ̀rọ̀ wa tèmi dá lórí àtẹnujẹ wa. Oúnjẹ jíjẹ nígbà mìíràn lọ́nà tí ó tọ́ ì máa ń gbó ẹni láìpẹ́ ọjọ́ ni. Ǹjẹ́ irú àwọn oúnjẹ wo ni ó tọ́ sí àgbàlagbà? Ẹ ṣé. Kò sí ìlà pàtó tí ó yọ àwọn oúnjẹ sí apá kò dáa àti apá ó dára. Ṣùgbọ́n àwọn àkíyèsí kan ni ó yẹ kí a máa ṣe. Ṣé ẹ rí, àwọn oúnjẹ bíi oúnjẹ oníṣúgà, oúnjẹ olóróró àti ọlọ́ràá nǹkan ní gbogbo wa ti mọ̀ wípé ó yẹ kí a yẹra fún. Eléyìí náà kọ́ àwọn oúnjẹ tí wọn ò sì dáadáa o àti àwọn nǹkan mímu. Irú ìṣítí yìí wọ́pọ̀ láàárín ọ̀pọ̀ ènìyàn, gbogbo ara mọ̀. Ṣùgbọ́n ìbéèrè kan sọ wípé ìgbà wo gan ló yẹ kí a jẹun àti pé lórí ọ̀rọ̀ gbọ́nmi sí omi ò tó tàbí omi pọ̀ jù nípa tí oúnjẹ wa yìí, kí ni ẹ rò sí? Ẹ ṣé. A gbọ́dọ̀ mọ̀ wípé a kúndùn oúnjẹ jíjẹ ju ara wa lọ. Eléyìí jẹ́ gẹ́gẹ́ bí àgọ́ ara wa ti rí àti wípé àṣà tí a ti fi kọ́ ara wa láti lè wá. A ò lè ṣe ìwọ̀n oúnjẹ pàtó tí ó tọ́ sí lágbájá tàbí tàmẹ̀dù ní ìlànà gbogbogbò. Kódà a ò lè ṣe àfiwé lórí ọ̀rọ̀ yìí rárá. Àmọ́ ṣá, ẹ má ṣe gbàgbé wípé bí a bá gbé agolo sórí ìgò, á yí ni o. Oúnjẹ jíjẹ ṣe pàtàkì ṣùgbọ́n oúnjẹ àjẹjù lẹ́ẹ̀kan ṣoṣo kò bójúmu lọ́jọ́ wa ti ń dalẹ̀ sí. Eléyìí kò yọ àwa tí a ti ń gbẹ́nu lé 50 ọdún sí 60 ọdún sílẹ̀ o. Bí oúnjẹ tí à ń jẹ bá pọ̀ ju ìwọ̀n tí ara nílò lọ, a ti ń dẹ́rù pọ̀pọ̀ ara nìyẹn o. Kí ènìyàn mú òkèlè bèǹbè oúnjẹ àti kí ó wa ẹran jọ kò wúlò tó bẹ́ẹ̀ gẹ́ fún àwọn àgbà wa o. Ǹjẹ́ mọ̀ wípé ìwúlò oúnjẹ ó ní ìpele ṣá? Ìpele kan wà, ìpele káṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun. Ó ní irú oúnjẹ tí ó máa ń jẹ. Ọmú ni ọmọ ń mu. Àwọn kan ní wípé ẹ fún ọmọ tuntun jòjòló ní omi pé òǹgbẹ́ǹgbẹ́ o. Rárá o, bẹ́ẹ̀ kọ́ lórí. Àti oúnjẹ àti omi tí ó wúlò ní ìwọ̀ntúnwọ̀nsì ní ètò ti wà fún nínú ọmú ìyá yẹn fún ọmọ. Àyàbá lọ̀rọ̀ yìí o, a fi ń ṣe àpèjúwe ọ̀rọ̀ tá à ń sọ yìí ni. Bí oúnjẹ ṣe rí ní ìwọ̀ntúnwọ̀nsì, bẹ́ẹ̀ náà ni ó ṣe yẹ kí àwa àgbà ká fi ọkàn sí oúnjẹ tí à ń jẹ ní ìwọ̀ntúnwọ̀nsì. Kì í ṣe gbogbo oúnjẹ olówó ńlá ni ó wúlò fún àgọ́ ara àwọn àgbàlagbà wa lọ títí. Ká má ṣe joyè olówó fowó ra ọ̀ràn. Àwọn oúnjẹ ilẹ̀ wa kéékèèké tí a ò kọbi ara sí ṣe pàtàkì ju bí a ṣe rò lọ. Èmi ni àwọn ewébẹ̀ tí à ń sè ní ráńpẹ́. Irú nínú oúnjẹ ẹja àgbódò, edé ó jẹ́ okun ìlera fún àgọ́ ara àwọn àgbà wa. Bí a ti ń sọ lọ tẹ́lẹ̀, ìpele mìíràn ni wípé ọmọ ti ń dàgbà. Ìgbà yìí ni a bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn oúnjẹ tiwantiwa lóríṣiríṣi títí di ìgbà tí yóò di ọ̀dọ́. A máa ga sí. Ìgbà yìí ni ó nílò èròjà oúnjẹ púpọ̀ fún ìdàgbàsókè ara àti ọpọlọ lọ́nà tí ó péye tí kò mẹ́hẹ̀ rárá. Ọwọ́ rẹ̀ á máa gùn sí, apá rẹ̀ á máa nà sí, gbogbo ara rẹ̀ á máa fẹ̀ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àráyé wa yìí ó ṣe kókó gan. Ẹ jẹ́ ká dátọ́ mi díẹ̀. Nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró, ayé ti ká kan rọ̀, ìkan ló fi dúró. Nínú ẹsẹ̀ méjì tílé ayé fi dúró, ayé ti ká kan rọ̀, ìkan ló fi dúró. Ìkan tó kù kò tó lẹ́mọ̀ mọ́ òun fẹ́ kẹgbà ohun ẹ̀yìn ọmọ Ádámọ̀ ẹ jẹ́ ká fi ìpẹ̀lẹ́jà yé. Ọba dálé ayé fún gbogbo ẹ̀dá pátá, ayé àkàwọn ará tẹnìkan ṣoṣo kọ́ rárá. Ọba dálé ayé fún gbogbo ẹ̀dá pátá, ayé àkàwọn ará tẹnìkan ṣoṣo kọ́ rárá. Ìwà rere ní kọ́ba ń wá fún ayé di fẹ́lẹ́lẹ̀, orúkọ rere ní káyé sọ wá. Iná ó gbọ́dọ̀ kú omi ò gbọ́dọ̀ jó dànù. Ìrònú di méjì fábomi sẹ́nu fẹ́ náà. Iná ò gbọ́dọ̀ kú omi ò gbọ́dọ̀ jó dànù. Ìrònú di méjì fábomi sẹ́nu fẹ́ náà. Owó nìkan ṣoṣo ló máa jẹ mọ́ òfẹ́ kẹ́ ẹ mọ́ o. Ẹni sí bíríkì tó níṣó ló ń gbé kaná. Nílé ayé ń bí mo rí kinní kan dájú. Amójú báyà bájá bá sinmi. Nílé ayé ń bí mo rí kinní kan dájú.
làgbà èdè bàbá ní bàbá lójú ọpọ́n. lórí ètò wa ètò yín náà ni a ṣì wà bọ́jọ́ tí ń dalẹ̀ láti àjọ mopke fún àwọn àgbà. àwọn àgbà kan wà tí wọ́n wá fi ẹran ńlá 2 mẹ́ta jẹun lẹ́ẹ̀kan ṣoṣo. ìbéèrè mi ni wípé irú iṣẹ́ kí ni àwọn oúnjẹ báyìí fẹ́ ṣe ní ara. ǹjẹ́ ẹ fẹ́ ga sí ni o àbí ọwọ́ yín fẹ́ gùn sí ni àbí kí ni gan pàtó. ǹjẹ́ bí a bá gbé ìyá gbá lé ọmọ igbá ṣáá dúró ṣá. àwọn àgbàlagbà kan á máa jẹun oúnjẹ tí ó pọ̀ wọ́n á fún ọmọdé ní oúnjẹ kékeré àti ẹran kékeré wọ́n á ní wọn kò fẹ́ kí ọmọdé náà ní òrè lójú ni. ẹ̀kọ́ òdì lélẹ́yìí o. àìmọ̀kànmọ̀kàn tàtẹ̀rìnwá rèé o. ojú ti là ṣé bí ọlá baba lọ́mọ fi ń yan. ẹ jẹ́ kí àwọn ọmọ yìí jẹ́ àwọn ló tọ́ sí. àtẹnujẹ kò ní sọ wá di ìdàkudà o. oúnjẹ àjẹjù ń gbọ́ ara ni. bẹ́ẹ̀ ni àwọn ọmọdé ní ẹran ńlá ẹja ńlá mílíìkì nǹkan kan tọ́ sí. kódà àwọn àgbàlagbà kan ò lè sùn tí wọn bá mu mílíìkì àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ó ti jingiri mọ́ wọn lára ni o. ẹ jẹ́ kí a ṣe àtúnṣe lọ́gán ìjáfara léwu. tó àpògùn wa báwo ni ó ṣe yẹ kí a máa jẹun sí. ẹ ṣe jíjẹun tí ebi bá ń pa wá ó dára ṣùgbọ́n kí a fi sọ́kàn wípé oúnjẹ àárọ̀ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. kódà òun ló yẹ kí ó ṣe déédéé jù òun sì ni ó yẹ kí ó pọ̀ jù. oúnjẹ alẹ́ ni ó yẹ kó kéré jù tàbí tí ó bá ṣeé ṣe kí a jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ kí a má jẹ. fún àwọn kan ẹ̀kọ ni oúnjẹ àárọ̀ wọn òkèlè ni oúnjẹ lálẹ́. a ò ní wípé ẹ̀kọ ò dára o àmọ́ ṣá ẹ ṣe àtúnṣe sí i. bóyá kẹ́ ẹ fi ọ̀lẹ̀ púpọ̀ tàbí àkàrà púpọ̀ kẹ́ fi ìlú. oúnjẹ àárọ̀ jẹ́ oúnjẹ àjẹṣiṣẹ́. àwọn ọ̀nà àìní òògùn nínú tí a lè fi ran àgọ́ ara wa lọ́wọ́ òun ni à ń sọ yìí o. jíjẹun alẹ́ níbi aago 6 sí aago 7 ó dára. kí a yẹra fún oúnjẹ àjẹsùn. ó tọ́ ó yẹ kí a yẹra fún àwọn oúnjẹ inú agolo nǹkan lóríṣiríṣi. òótọ́ ni àwọn bàbá wa máa ń sọ ò tí wọ́n bá ní wípé ojú ló mọ ohun tó yónú òkèlè ló mọ dídùn ọbẹ̀. àmọ́ ṣá bálẹ̀ bá ti ń lẹ́ à ń fi ọmọ ayòfáyò ni. bálẹ̀ bá ti ń lẹ́ àgọ́ ara wa náà máa tọ́ wa sọ́nà oúnjẹ tí ò tọ́. ó ṣeé ṣe kí àwọn oúnjẹ kan fẹ́ gbòdì lára lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lọ́gán ni kí ẹ dín wọn kù tàbí kí ẹ yẹra fún wọn. eléyìí ó sọ wípé àwọn oúnjẹ báyìí kò dára o ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíràn ara wa ti ń kọ́ ni. ohun ara ẹni ni kì í ṣe fún gbogbogbò. ẹ gbọ́ràn sí lẹ́nu. ẹ má ṣe jẹ́ kí ọ̀kánjúà tàbí ojú kòkòrò sọ wá di ogbó lọ́sàn-án gan. àwọn kan ní kí ló dé gan èwo ni máṣu mátọ̀ gan. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o. ẹ má ṣe jẹ́ kí okùn àìbìkítà kí ó sọ àparò yín di ẹgbẹ́ yẹkẹyẹ. má ṣe sọ ìlera rẹ di àìlera. àwọn kan á gbé ọtí ẹlẹ́rìndòdò wọ́n á mu gàá wọ́n á ní ayé dùn jẹ jìyà lọ. òótọ́ ni ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ wípé bíi kí èèyàn gbé awẹ́ ṣúgà 7 sí 11 kí ó rì sí ẹnu lẹ́ẹ̀kan ṣo ní bí ó ṣe rí tí a bá ń gbé àwọn gàá yẹn sẹ́nu. ǹjẹ́ àgọ́ ara yín láǹfààní láti pòóyọ́ tí ẹ ò fi ní gun igi ré kọjá ewé. eléyìí wà fún ìrònú fàájì látàrí ọtí mímu ńkọ́ ẹ dẹ́kun ẹ̀. tó fún àwọn àgbà wa àti àwọn tó ti ń gbẹ́nu lé ọjọ́ alẹ́ omi mímu lówùúrọ̀ bíi kọ́ọ̀pù 2 sí 3 tí a bá ti jí yí máa ń ṣara lóore púpọ̀. ó jẹ́ àṣà tí ó péye kínú lè wálẹ̀ wẹ́rẹ́wẹ́. ẹ sì jẹ́ kí ó mọ́ wa lára láti máa jẹ àwọn oúnjẹ tiwantiwa tí a sè lọ́nà tí ó tọ́ tí ó yẹ. ọ̀rọ̀ sì pọ̀ o wọ́n ṣáà rọ́jọ́ musolókun. ire o. fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. bí ẹ bá ti tẹ orúkọ mopcare sí yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ mopcare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ mopcare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. ìyẹn àwọn mopcare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bá. mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.